tó ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa ò mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káalẹ́ ẹ mà káàárọ̀ ọ̀dẹ̀ òdòbí etí tẹ́ fi ń gbọ́wọ́ mà nídìí bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ àwa láò máa wá ẹ̀yin náà láò máa bá ikú kò ní wá gbéṣe o ẹ jọ àkọ́kọ́ ni wípé ẹni tó bá àbí ká sọ wípé bàbá wa Aláàfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ èmi ò bá rọ̀ wípé bóyá ká sọ pé kẹ́ ẹ lọ bẹ̀ wọ́n nílé aládìkún ni o tó bàbá tó láti sọ o nítorí pé ẹ̀tẹ́ àtàbùkù yìí ń pọ̀ jù bẹ́ẹ̀ ni àkọ́kọ́ náà wàhálà ti dé o bẹ́ẹ̀ ẹ bá mi bẹ̀ olóyè Sunday Igboho Òòṣà bàbá ti pariwo síta o ọmọ Yorùbá wọ́n ní ẹ lọ bẹ̀ ọmọ Adéyẹmọ bàbá wa tó bá ṣeé ṣe ẹ lè pe àwọn aládìkún bóyá adéyẹ ti ń so baba lórí ni kọ́ bá wọn wá adé mi nítorí ẹ̀tẹ́ ti ń pọ̀ jù lórí ọ̀rọ̀ kábíyèsí wa Ọ̀wọ́ Adé ẹ̀tẹ́ yìí ti ń pọ̀ jù kí ló dé lẹ́nu ìgbà tẹ́ ẹ dé ẹ̀ tí lò kọjá oṣù mẹ́fà yìí tàbí ká ṣe sọ pé ẹ̀ tí lò ọdún kan yìí pìtìpìtì tó ti ṣẹlẹ̀ látọwọ́ yìí kò ṣeé kà débi wípé àwọn ọmọ tí ò tó yín gan ti wá ń rí yín fi ń lọ́tún lọ́sì ẹ wo irú kíní tí ẹ lọ níbi tí Ẹ̀sámà ti Ìbíní ẹ wo bá ṣe wọ odidi orí adé lẹ̀ ẹ̀yin náà ẹ wo bá ṣe wọ orí adé lẹ̀ purutu ṣe ló wá dàbí pé bàbá ò já mọ́ nǹkan kan ṣe ló dàbí pé bàbá ò já mọ́ nǹkan kan lẹ́nu ìgbà tí bàbá wọlé Aláàfin tí ò ṣe é rí fín ọmọ ikú tí kò gbọdọ̀ pa ọmọ àrùn tárùn ò gbọdọ̀ gbédè nísìnyí Aláàfin wọn ti ń rí bàbá fín o ẹ má gbàgbé o tí mo rè tábà ní ká máa kà kó ń ṣe ní kó ń ṣèjì kó ń ṣe mẹ́ta ní ẹnu ìgbà tẹ́ ẹ ti gorí oyè tí ẹ̀gbin ti ta bá yín kí ló dé àkọ́kọ́ bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ dé pa lẹ́tí kọ́kọ́ mú Ọọ̀ni sọ́wọ́ látàrí wípé ẹ ti ń sọ pé irọ́ àmì lè tẹ̀ fún ẹ o a ò sọ̀rọ̀ síbẹ̀ yẹn ẹ tún wá lọ kí gbogbo àwọn ọba tó wá sí ibi ìfinijoyè ibi ìwúyè yìí ṣùgbọ́n ẹ ò dọ́dọ̀ Ọ̀jájá kejì ìyẹn Ọọ̀ni òrìṣà òòyè bàbá ò tún fi ṣèbínú ẹ ṣẹ̀ṣẹ̀ tún wá jáde láì ẹ máa wọ àwọn astrologists ni o ẹ máa wọ àwọn ẹ̀sùn yìí o ẹ̀ṣẹ̀ tó wá jáde láìpẹ́ nítorí pé wọ́n fi èèyàn kan jẹ kínní kan ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin náà lẹ tún wá jáde tún ní ẹ̀yin lẹ lẹ́tọ̀ọ́ ó ṣe jẹ́ ẹ̀yin lẹ máa ń kílèmù tí ò ṣe ti yín báyìí náà sà ẹ má bínú o Aláàfin ẹ̀ṣẹ̀ṣẹ̀ tó wá jáde pé ẹ̀yin lẹ lẹ́tọ̀ọ́ láti fi irú ẹni bẹ́ẹ̀ jẹ oyè nílẹ̀ Yorùbá ẹ tún máa wá ṣe pabambarì ẹ tún ní ẹ fún Ọọ̀ni ní 72 hours kó fi dá ẹni tó ti fíjọ yẹ kó fi dá padà kó ṣẹ̀ṣẹ̀ wá gbé wá báyìí ó lọ fà kí ni mo ń fa já ni ṣé mọ̀ pé 72 hours ìyẹn tiẹ̀ ló wá worst jù ó wá di wípé tajá tẹran wá bẹ̀rẹ̀ sí ní wàánu ọ̀rọ̀ sí yín lára Aláàfin ó wá di pé tajá tẹran ṣẹ̀ṣẹ̀ wá ń wẹnu ọ̀rọ̀ sí yín lára ṣé mọ̀ pé àsẹ̀yìnwá àsẹ̀yìn bọ̀ inú ẹ̀ náà lẹ́tún ti wá bú ọ̀lẹ́ tí wàá mú ọmọ Adéyẹmọ náà sọ́wọ́ wípé ó ṣe lè kíra ẹ̀ ní ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin kí tún ní wàhálà yín bàbá ẹ má jẹ́ ntàn yín ṣe mọ̀ pé ìyẹn náà tún lọ fà nítorí wípé gbogbo àwọn ọmọ Adéyẹmọ ìyẹn lẹ fi wá bàjẹ́ bàbá wa ìyẹn lẹ fi bàjẹ́ látàrí wípé ẹ̀yin ò mọ̀ pé èrò tó ń bẹ lẹ́yìn ọmọ Adéyẹmọ ẹni tọ́lọ́run tì lẹ́yìn ni ó lọ fà gan ìyẹn lẹ́fẹ̀ẹ́ fi wá fọ́gbà yánga ṣe ló wá dàbí pé àti ẹ̀fẹ́ mọ̀ bóyá fá ló mú yín ni o bóyá owó ló mú yín ẹ wá ń jà sí ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin ṣé kò wá ṣe pàdé yẹn náà ló ti fẹ́ máa fún baba ní problem báyìí ṣáà ní dádé padà sọ́dọ̀ àwọn aládìkún báyìí kí baba máa dé fìlà wọn lọ́gọ́ torí adé ọ̀hún náà ló ti fún wa níṣù yìí
ṣé ẹ mọ̀ pé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ àtúnjọ fọ̀ wọ́n tún pòópòópòó débi pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jáde tí wọ́n sọ̀rọ̀ sálàfin Lady K náà jáde ó sọ̀rọ̀ sálàfin bàbá kí ló dé ẹ má bínú o ẹ wo kábíyèsí bóyá ká sọ wípé kẹ́ padà sọ́dọ̀ àwọn aládìkún kẹ́ ẹ bá wọn sàmì kébìlì kó má jẹ́ pé ilé wọn lẹ́lẹ́dàá wọn ń jà pé gbadé lórí wọn ni àbí kí ni ká sọ ṣé ẹ tún wá mọ̀ pé ẹ dópin síbẹ̀ yẹn lẹ́yìn tẹ́ ẹ jà sí ládé tán ẹ tún mọ tuntun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí wọ́n ti ní kí bàbá ó dìde ẹ bọ́ báyìí pa control bàbá nù fídíò wọ́n ní kí bàbá sún báyìí kí bàbá sún olórí Ẹ̀sánmà Bìní ló jókòó kódà ọba gangan Bìní kò tí ì jókòó inú ṣọ́ọ̀ṣì ẹ wá dúró àwọn crowd bàbá tún láti dìde dúró fún ìyàwó ọba gangan tó jókòó síbẹ̀ ọba gangan ìjókòó odidi Aláàfin ẹ kọ́kọ́ gbàgbé kò mọ̀ bẹ́ẹ̀ tún jà sí supremacy èmi mo jù lọ ìwọ ò jù lọ mo ju Aláàfin lọ mo ju Ọọ̀ni lọ Ọọ̀ni gan tẹ́ ń bá pò gan bàbá ò ráyè tí Aláàfin tí ìwọ ọdún kan ní pìtìpìtì ti dé báyìí tẹ́ ẹ bá wá wọ ọdún 5 kọ́ ẹ wá wò ó ìyẹn ló ń jà rànyìnrànyìn lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí wọ́n ti yẹ̀yẹ́ Aláàfin ṣé ìyẹn nìkan ni ó yẹ tó jẹ́ gbé yín débẹ̀ ṣé ẹ mọ̀ pé àwọn mùríkì náà àwọn ẹgbẹ́ mùsùlùmí náà wọ́n tún ní kí bàbá kó ọ̀rọ̀ àṣẹ tó sọ kọ́kọ́ lẹ̀ látàrí pé bàbá sọ wípé àwọn làwọn lẹ́tọ̀ọ́ láti fi ṣífì máàmù jẹ lọ́yọ̀ kí ló dé ṣé wọ́n fi ní kọ́ wa máa yẹ̀yẹ́ ẹ̀yìn ni Aláàfin ẹ tètè wá wọ̀rọ̀ ọkọ̀ fi ṣàdá ẹ máa wo ìwọ tó bá túbọ̀ pé àwọn ẹ̀sùn kan wà tí rẹ pé Aláàfin ti ṣe kọ́ síbẹ̀ kó o lè mọ̀ pé ó ti pọ̀ lọ bẹ́ẹ̀ ṣé pa oṣù lẹ fi ń kọ̀mìtì ni ṣé ká sọ pé lóṣooṣù lẹ́yìn ń kọ̀mìtì ni ẹwẹ́ ìyá mi bàbá mi mo fẹ́ lè sọ pé k'Aláàfin padà lọ sọ́dọ̀ àwọn aládìkú bóyá kọ́ lọ gbádé wọn lẹ̀ kọ́ lọ padà ṣe adé títí wọn fúnra ara wọn kọ́ gbádé aládé lẹ̀ torí ó dà pé aládé gan àtàdé wọ́n ti ń disturb bàbá ẹ wo ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni ẹ wo ó dàbí pé gbogbo ẹ̀yin afọbajẹ ẹ máa ní láti ṣe scan fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nítorí pé wọ́n ti ń yẹ̀yẹ́ orí ìtẹ́ wọ́n ti ń yẹ̀yẹ́ ẹ̀yìn mi bàbá mi bá mi bó kó lọ fà ẹ like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yáwọn èèyàn lọ́tún lósì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ àwọn máa bẹ ọ̀rọ̀ bí ẹni bẹ́ṣu ni àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ náà gbogbo ẹni tó wá láwọn nídé òun là nídé báwo la fi kí pé God bless Yorùbá nation Ọlọ́run àbùkún orílẹ̀-èdè wa ó dà bọ̀.